mal fadlu illa li alili indahum. Etí ò jẹ́ kí wá sí ọ̀ràn wa má ẹ̀yin àfà ìbẹ̀rù Ọlọ́run táwọn tàná fi lò ó kò sí lọ́kàn wa mọ́. Bàbá àkọ́kẹ́ ń kọ̀ béèrè èèyàn 500 lọ́wọ́ ẹ̀sìn Islam 100,000 èèyàn àwọn mílíọ̀nù èèyàn lọ́wọ́ ẹ̀sìn Islam. Ẹ wá bí àwọn tí wọ́n bá bàbá àkọ́kẹ́ ń kọ̀ béèrè pé aṣọ mélòó wọn fi ilẹ̀ ńjọ́ wọn kú, ilé wo ni wọ́n fi ilẹ̀ ńjọ́ wọn kú, ogún wo làwọn ọmọ wọn pín. Kò sókùn kan tí wọ́n pín lé kòkẹ́ ń kọ̀ béèrè ju wìláyà tí ń lọ tí bàbá yẹn fi ilẹ̀ táwọn ọmọ he lọ. Wìláyà lógún táwọn yìí ń fi ilẹ̀. Àwa tó ní nísìnyí owó báńkì dúkìá ilé gbogbo ẹ̀ a ti fọkàn sí wípé etí àwọn olówó tàná fi ilẹ̀ fáwọn ọmọ tí ò wúlò fọmọ. mal fadlu illa li alili indahum ala olówó kan ṣe wà báyìí. sada adilla o. Olówó kan ababdala hakimi yìí ń jọ tá ń darí ìlú kan bọ̀ wá tá ń darí ẹ̀ bọ̀ wá lọ́rin láàrí ilẹ̀ ohun tí ilẹ̀ ohun lọ gbáà olówó kan ló nílẹ̀ náà làbá wa ń sọ pé olówó tó nílẹ̀ yìí ń jó kú ní wọ́n bá ní káwọn ọmọ ọ̀hún kó tó kú ni Ọlọ́run pẹ́ pín dúkìá òun ó wá pé gbogbo àwọn ọmọ láti ìlú èbó wọn wálé ó ní mo fẹ́ pín dúkìá mi mo fi pè yín wálé ilẹ̀ mi ti ń bẹ́ ń bí báyìí mo fẹ́ pín dúkìá mi ti ń bẹ́ ń báyìí mo fẹ́ pín àwọn ọmọ bá pa náà pọ̀ pé dádì ṣé ń tẹ́lẹ̀ wá pè wá wálé fún un kí la fẹ́ fi yẹn ṣe ọba bu ẹkún ó ní gbogbo wàhálà tó ń ṣe ẹ pé torí lòun ni àdádì ń tọ́lọ̀ ṣe fún wa ti jù yẹn lọ ẹ lọ fi ṣe sàrà irú ogún táwọn olówó tó yẹ pé tí wọ́n ń sọ pé àwọn ò fi ilẹ̀ fọmọ tí ò wúlò fọmọ òun làwọn àfáà náà tó ń bíúdì. mal fadlu illa. farabalẹ̀ wọ́n á ṣe báyìí ọ̀nà mẹ́jọ mọ nílé sí mo ní kan sí island ìfíyà yìí àgbélé ń pè é ọ̀kan bẹ́ẹ̀ magodo mo ní kan sí banana mo ní kan sí apple mo ní kan sí Ìkẹjà mo ní kan òun náà wá ń ṣe fáàrí rẹ̀ ọ̀hún bí pé gbogbo ń tó kójọ yìí torí kíni a ní nítorí káwọn ọmọ lè bá wọ́n ní pé investment a ní wọ́n ní investment táwọn ọmọ lè dé bá tí wọ́n bá tó wọn bá kú tán ta ló fi yí o kódà nínú kọ́ ọmọ sàdúrà káwọn ọmọ rẹ ó jogún lé eré ibú lọ ń tọrọ fáwọn ọmọ rẹ o definitely ọ̀fẹ́ kọ́ dáa fáwọn ọmọ rẹ ọ̀fẹ́ kọ́ jẹ pé èyí tó dáa fún ọ̀hún náà ni káwọn ọmọ rẹ ó sì jogún kọ́ máa lọ bẹ́ẹ̀ káwọn ọmọ wọn ní agbára táwọn àna òun fi máa sekun tó filẹ̀ ìdí rẹ̀ tí bàbá Sheikh Adamu òfin fi ilé lẹ̀ lógún wọn à sì fi mọ́tò lẹ̀ wọn ò sì fowó sí báńkì ogún Sheikh Adamu ń táwọn ọmọ náwó sí ni. mal fadlu illa li alili indahum ala al-huda sada adilla o. tí Adamu gbé márkàsì kalẹ̀ ń gbà wọn lọ kò sí nǹkan kan táwọn ọmọ rí pín lógún bàbá ológun kan táwọn ọmọ pè wọn wá gbé márkàsì wọn kalẹ̀ ó wá di wípé gbogbo owó tí ọmọ bá rí ń bẹ wọn máa wá ná sí òun wọn náà wọn renovate gbogbo ẹ̀ tí gbogbo ẹ̀ tún wá ń dà sí. mal fadlu illa li bàbá wa gbà ní mọ̀sí gbá bàbá wa lájí àgbà wọn ológun kan tí wọ́n fi ilẹ̀ fọ́ ọmọ tó julẹ̀ kéwù ni ó ju sọmọ́ra àwọn lọ àti ansarul Islam ẹ ti ẹni gaba òun lọ padà wá di yunifásitì tí baba alágége náà lọ di yunifásitì wọn àwọn baba wọn ọmọ kàwé baba alájí àgbà ọmọwé baba Sheikh Adamu ọmọwé yunifásitì sì jáde lọ́dọ̀ wọn ẹ wòye gbogbo àwọn pòfẹ́sọ̀ àwọn dàkátìrà tí wọ́n jáde lọ́dọ̀ baba Sheikh Kamal àti baba Sheikh Adam nbọ la wa ti dé a lè bá wọn à ń kàn tanra wa ni. al-huda. a lè bá wọn ọ kí la ní tá a fi bá wọn èyí ṣe tá a fi bá wọn bàbá alájí àgbà wọ́n lẹ̀ wọ́n lóko ń bì kan tá a ní dákọ ẹ tí bàbá sì níbi wọ́n ti lẹ̀ wọ́n lóko ni gbogbo ọmọ wọn wọ́n sì dà fa bàbá tún fi òkò tí wọ́n lẹ̀ wọ́n torí pé ń jí sí Ọlọ́run pé àfẹ́ ọ má jí sí Ọlọ́run fún wa bàbá ní gbogbo ọmọ yín ní ó sì kéwú yóò dàfà ó sì rí bẹ́ẹ̀. ẹ wá yóò yé ìgbà tí wọ́n sọ òkú kẹ́nìkan á lọ wá kẹ́nìkan á lẹ̀ mí ní òkú wàláì tàláì ọmọ àwọn kan ò ní jẹ́ yàn. mal fadlu illa li alili. lákòó bára balẹ̀ àbá ọ àmú òkú kí ni mo ṣe fún ọ. nígbà tí ẹgbẹ́ rẹ burú
adillahu ala al-huda liman istada. wọ́n lọ wá sí ọ̀kan wá gbà wọ́n lọ wá sí ń darí bọ̀ wá mo wá ro gíláàsì ọ̀kan kan ní àwọn kankan hìlì mi ọ̀kan kan ní mi kó ẹ̀jẹ̀ mọ́lọ́mọdé ò ní jẹ́ nǹkankan ẹ̀kan náà mo wí fún kò sì ní jẹ́ náà nu bó ti lóò kó mi jẹun àwọn bàbá àtàná wọn ò ní sọ bẹ́ẹ̀ àwọn ọ̀dàbí wọn ni ọlọ́nkọ́ ṣàánú wa ni àdàbí wọn. ń bọ̀ àwọn alájà wà lọ́gán bá lẹ́nìkan bú wọn àbọ̀ ní ẹ̀fílẹ̀ ọlọ́run wọn ṣàmọ̀nà ẹ̀ àbọ̀ wí bẹ́ẹ̀. Mọ̀lánà Sheikh Adam mọ̀nyẹ ìgbà tí wọ́n sọ òkú sínú mọ́ríkàsì ni bàbá ó sì ní kó àwọn ọmọ gbé wọn ò sì ṣépè lẹ́nìkan bàbá ní gbogbo àwọn tó sọ̀kú bẹ̀ wọn àwọn ọmọ wọn náà ń bọ̀ wá kéwù níyà yìí ẹ wo iye ọmọ kéwù Sheikh Adam àti ẹ̀ka àti fùrú àti kínní wọ́n ti lé ní mílíọ̀nù ní gbogbo ayé tí bàbá Sheikh Kamal àti fùrú ni àti gbani àtàwọn ni wọ́n ti lé ní mílíọ̀nù ní gbogbo ayé ìjẹ́ wọ́n lè sọ wípé o ti sọ yẹn 1,000 èèyàn kọ́dà 100 kọ́dà 100 àwọn tó wá ṣerú wàhálà lè tí wọ́n ọmọ bí ọlọ́kọ̀ ń wà wọ́rọ́ àwọn ni wọ́n wá nígbà náà wọn nípa kankan tí wọ́n kó kéèyàn ní Sheikh Adamu yẹn sàfẹ́sìn tí bàbá tiẹ̀ wà láfẹ́sìn gbé fọ́tò bàá rẹ̀ jáde kọ́ wá ní káwọn èèyàn láìkì ẹ̀ àbí kún sí ẹ̀ fọ́tò àwọn yóò ní bàbá wọn ni a lè yí tó ń wù bí ọ̀bọ yìí. فالفضل إلا لأهل العلم إنهم على الهدى لمن استهدى الله ọlọ́run àsìkò mi èyí sì wá. لمن استهدى الله. ẹ má jẹ́ àtàrà wa irú àfa alágbàjì wa wà wọ́n ni ṣé o Yusuf abuaji ẹ sọ bí irú àfa àgbàjì wa àbá àgbàjì tó já sí pé gbogbo ọmọ tí wọ́n ti rò wípé wọ́n ti bà tiẹ̀ jẹ́ sẹ́ni bàbá alágbàjì yẹn bàbá alágbàjì hun àwọn táwọn sẹ́yìn ò sẹ́ni bàbá alágbàjì àwọn táwọn tẹ́rù bá ti dè iná bàbá wọn máa wá kí táwọn tẹ́rù ti yọ fíwùsì rẹ̀ tí wọ́n ti dè wípé tọ̀ ó kú báwọn tó bí wọ́n ṣe jèrè rẹ̀ inú ẹ̀ bàbá alágbàjì máa sọ fọ́lọ́run pé kó gbé wá tọ́ bá gbé bàbá alágbàjì tó ohun mi ti kẹ̀ omi ò ti sunlé mọ́ ojú omi ti ń yọ tù báyìí àbáwá ní ẹsẹ rẹ wọn wá sọ sẹkẹsẹkẹ lọ́wọ́ àṣẹṣẹ wọn ní ẹ máa hàn tú fún àwọn ni wọn mọ tí wọn hàn táwọn ọmọ kí wọn sì jogún ẹ lọ́wọ́ wọn ní ẹ fún ara ló sì máa balẹ̀ díẹ̀díẹ̀ yóò máa balẹ̀ díẹ̀díẹ̀ irú wọn ní padà dì mọ́mọ́ lu wọn irú wọn ní padà dà fún àgbà nílùú wọn òun lọ́fà tó fi jẹ́ pé kéwù àwọn ńlá wà ní wọn ni wọ́n fi máa lè babalágbàjì tọkọ wọn babalágbàjì ọ̀rọ̀ wọn ò fi rọrùn kọ́ wọn nítorí wàá dà fà tán ìjà fà wọn yọ wà lé wọn bá ní àwọn eégún jóńbì kan wọn ò rẹni sí ọ lọ àwọn wà lè pè é gbé ẹ lọ àwọn eégún ọmọ nà wọn ní gbogbo ń dé nǹkan wọn sì tún dúró gírí yóò rà bàbá òkúta gírí àbá àkànnà ń bẹ ńlọrin bẹ wá sísọ lérí irọ́ àbá ń bẹ ní sẹ́kì èkú òun tẹ kú làwọn máa yóò máa sí aṣọ wọn ó sì náà pípẹ́ láti sọ lójú eégún lórí irọ́ wọn ó sì aṣọ lójú ẹ̀kú wọn ni ẹ̀wọ̀n àmúdá ìwọ ni ọ̀rẹ́ tẹ̀ fọ́ ni. والفضل إلا لأهل العلم àwọn àfáàní alálẹ̀ húdà. على الهدى لمن استهدى الله. ẹ̀yin ọmọ ìyá wa tòní tààjọ ń lo ayé tààjọ ń bára wa jà lónìí ẹ lè ṣí aṣọ eégún káwò wọ́n bá yẹ pé lóòótọ́ súnà tó ló gbé wá fún wa ọjọ́ súnà tó dáa anábì jẹ́ jihadi ni irú jihadi tiẹ̀ wà ń lọ mọ́sálásí ẹ bí ìgbàlẹ̀ lọ́yẹ kọ́ lọ bẹ́ẹ̀ yẹn ẹ máa sùn gbàlẹ̀ ẹ máa retí ikú wọn wá tọ́ bá ilé mú ẹnìkan kú nígbàlẹ̀ tí ń bọ òòṣà lọ́wọ́ tó sì mú wá ní ìsìlámù kọ́ wá gbé sórí mídíà kí gbogbo wò aláì èmi gan kọ́dà yín tẹ̀lé ọ èèfọ́ fún ọ wá sí yín ọ à ń sọ̀rọ̀ sáwàrmà tẹ ọ̀rọ̀ sàwámà lè tà ń sọ yìí àbọ̀rọ̀ mufutawu èbú àbá lè áhàlì lè